بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. واسمنا نوني بابا شاب اللطيف بولالا يا أيها الذين آمنوا اتقوا الله. أيها الذين آمنوا اتقوا الله كلا ولا وليه أنا لازم أنت منيا اتقوا الله. قل يا فرع مني قل يا فرمي اتقوا الله. ẹ̀rí lójú ọ̀nà Súfí kò sí ti ń jẹ́ ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ fẹ́ràn Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. اتقوا الله. ó ní bẹ́ẹ̀ bá wá fẹ́ràn mi tán. وابتغوا إليه الوسيلة. wọ́n mú tàbú ilé ìlú wàsílà gbogbo ń tẹ bá fẹ́ mi nìkan mo lè ṣe. وابتغوا إليه الوسيلة. gbogbo ń tẹ bá máa fẹ́ wò láyé ẹ wò mí láre. وابتغوا إليه الوسيلة. gbogbo ń tẹ bá fẹ́ gbọ́ láyé ẹ gbọ́ mi láre. وابتغوا إليه الوسيلة. gbogbo ń tẹ bá fẹ́ mú láyé ẹ mú mi láre. وابتغوا إليه الوسيلة. gbogbo ń tẹ bá fẹ́ ṣe láyé èmi ni ẹ ṣe láre. وابتغوا إليه الوسيلة. bí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀. وجاهدوا في سبيله. ẹ wá gbìyànjú sójú ọ̀nà èmi Ọlọ́run. وجاهدوا في سبيله لعلكم تفلحون. èyí ò ní gan ní ọ̀jẹ̀ kéré láyé. bàbá wa ṣé wọ́n Muhammadu jáde òkú lára. wàbùtàdí. وابتغوا إليه الوسيلة. gbogbo tí wọ́n wá gbogbo òkè tí wọ́n mú Ọlọ́run ni wọ́n fi gùn. وابتغوا إليه الوسيلة. ọ̀kan nínú àwọn wòlíì Ọlọ́run wọ́n fẹ́ kọ́ dábàá olè yẹn tí wà nǹkan sọ́dọ̀ Ọlọ́run wọ́n fẹ́ kọ́ dábàá. ọwọ́ tírọ́fù nígbà tí ó rìnrìn àjò ọwọ́ délùú kan ìlú náà yá ìpúpọ̀ ilẹ̀ ṣú kò nílé ń bẹ̀ kò léèyàn ń bẹ̀ kò lọ́rẹ̀ ń bẹ̀ kò lẹ́bí ń bẹ̀ ìrìnrìn àjò lọ ni gbọ́ délùú náà ó rí àwọn nǹkan mèremère nínú ìlú náà ó rí ibì kan ibẹ̀ yá yìí wọ́n ṣe kọ́tìnì sí ọyẹ ayì wọ́n gbé fúláwà síbẹ̀ ọyẹ ayì wọ́n kọ́lé tí wọ́n kù síbẹ̀ ọ béèrè pé bo ni bí wọ́n á ní kó jòkó yóò mọ bíbí ti jẹ́ nígbà tí ó ṣe sà ọmọbìnrin kan tó múra tó yá ayì tó jáde wọ́n á lẹ́ni ó níbi tó ń béèrè nù ni wọ́n ní sẹ́ kí ni ṣe wọ́n ní ọ̀rọ̀ aṣọ tó wọ̀ ni aṣọ ọmọ rẹ dì gbogbo ẹni tó bá bẹ́ẹ̀ ṣe sáàní pẹ̀lú ẹ̀ ó ní etí ìgbà lọ́wọ́ wọn. wòlíì Ọlọ́run ńgbà tó rí ọmọbìnrin náà kò mọ bí ọpọlọ rẹ̀ wà rẹ̀ ẹ̀sẹ̀ tó dì báyìí àti kìnnì burúkú tó gbé sẹ́yìn báyìí ó kó dààmú bá wòlíì Ọlọ́run. àbá àwọn súnmọ́ alẹ́ yẹn ń bẹ ní ìlú níbẹ̀ ni yàrá tó ní ìlànà ọjà yìí báyìí. àwọn sọ fún àbá ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ti rà ń bẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ lọ gba fọ́ọ̀mù tó léwu. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. àbá wa sálámà sí. àwọn orí dé jẹ́jẹ́ sì ní nínú ìlú yìí bàbá àti ṣe oníbẹ̀ ni wọ́n á tarí ẹ̀ síbi tí ó ti gbà fọ́ọ̀mù. ó ti jẹ́ wìlọ́ rẹ̀ ọlọ́ ibi tí ó ti gbà fọ́ọ̀mù ó ti fọ́ ọ̀wọ̀wé. wọ́n á níbẹ̀ wọn ni ó ti lọ sanwó àbá àtúndé bẹ́ẹ̀ wọ́n ní ó sanwó ọ̀sanwó ọ̀ọ́ni tó kù lọ́wọ́ òun ni bọ́ọ̀ bá gbó òyìn kalẹ̀ dẹ́kun sí tó wọ́n jẹ tó wọ́n ẹgbẹ́ lu ti lọ. وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. àbá wa jòkó mbẹ́ ìjọ kìíní kò ní màdáwù màdáwù ọ̀yọ́jú sí. bó la rí wọn ní bẹ́ẹ̀ ni kékeré yìí ni ẹ̀ jòkó lẹ́yìn
gbogbo tí sì ń bẹ́lẹ̀ rẹ̀ láti kó fún àwọn ọmọọṣẹ́ mọ̀dáàmù yìí. Odijọ́ kejì ọ̀ọ́dínlẹ́yà lásàrì ìjọ́ kejì ọ̀sẹ̀ wa di tí mọ̀dáàmù dé láwọn wá pé nǹkan yìí bọ̀ díẹ̀ díẹ̀ ẹ̀jẹ̀ lọ tún ra ṣe dẹ́ láàyè là àkẹ́lẹ̀. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílátà. Ọlọ́run ṣe jẹ́ ọdún rọ́bà gbogbo òkè tó kù láyé ọlọ́run ní wọ́n èkó. Gbogbo tí wọ́n gbà níwájú ọlọ́run tọ́lọ́run jùlẹ̀. Wọ́n ò fi kọ̀rọ̀ gbà kánbẹ̀ ọ̀kankan ni wọ́n ti gbà. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Wọ́n pàdé ọ̀kan nínú àwọn ẹ̀jẹ̀ bàbá wa ṣe jáàmù wọ́n pè ní ṣe òfin dírù. Àwọn sọ̀rọ̀ jọ náà. Bẹ́ẹ̀ bá wọlé wúlára yọ ọmọ tí wọ́n bí kankidi mẹ́. Àtọ̀tí ń bẹ lára àwọn wòlíì ọlọ́run kì í sàtọ̀ yẹ̀yẹ́. Wọ́n bá ń wo ṣé òyìn dírù táwọn yìí nígbà tí ọ̀dà kan mẹ́ ni. Kéwú ń bẹ lára ẹ̀ dìbí, ọlọ́run ń bẹ lára ẹ̀ dìbí. Bọ́ọ̀ bá bá tẹ̀sùbá àdáre ọba. Bọ́ọ̀ bá bá kéwú lọ́dún ẹ̀ ọba. Àti sáìrí àti báàtì ní ọba gbogbo ẹ̀. Wọ́n tí wọ́n fún un ní bẹ́ẹ̀ náà ló túmọ̀ ìwé. Àbáwọ̀ bọ̀. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílátà. Wọ́n jà inú mi sẹ́bílì láàlákùn tó fún ní òun. Nígbà màdámù wẹ̀ tẹ́. Màdámù wá ṣe wá bá ṣéwù. Oníṣéwù. Pẹ̀lú ògbó ọlọ́run yọ kàn yín lálẹ́ yìí. Àmọ́ yóò ta aṣọ méjì o. Ó ní àwọn ìkẹta ń dá lóhùn lọ́wọ́. Àbá ní kò burú. Ibi yóò sá kàn wá. Bọ́ọ̀lù alájọba kó tẹ̀. Ọ̀tá rẹ̀ náà padà kó. Nígbà òdìdí ebi aago mẹ́ta òru. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Obìnrin yìí tí wọ́n ní wọ́n fi àbá sí. Wọ́n ṣe kọ́tìnì ibẹ̀ lọ́sọ̀ọ́. Wọ́n tẹ́ bẹ́ẹ̀dì síbẹ̀. Wọ́n fi tùràrí síbẹ̀. Wọlé wá bá àfáà. Wọ́n ti sálámà sáà bá àtàbà àjà ló. Nígbà tí ó jòkó lè kẹ́lẹ̀ láìlà àìlànà. Tó fọwọ́ ra àfáà lọ́rùn. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílátà. Wọ́n jà inú mi sẹ́bílì láàlákùn tó fún ní òun. Bẹ́ẹ̀ lẹ́mí ọlọ́run bá bọ́ sí àfáà lẹ́nu. Àfọ́ọ̀rì kẹ̀kẹ́ máa ń rí ọlọ́run. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Àbáwọn òfin sọ fẹ́. Ṣé nítorí ẹ̀gbá ṣe ìjọjọ́ ìjẹ́ ìlú? Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Èdè kìnnìkì burúkú tó páàkì sí gbáyà. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Wọ́n bá fẹnu ṣú báyìí, èmi tètè fẹnu ṣú ẹ̀ tún sádánwò dé báyìí. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Ilé burúkú tó gbé sẹ́yìn. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Mo bá fọwọ́ kọ èmi tètè fọwọ́ kọ́ tẹ̀sùbà jẹ́ kò dé báyìí. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílà. Wọ́n jà inú mi sẹ́bílì láàlákùn tó fún ní òun. Àwọn ọmọ pariwo wọn lọ lọ. Wọ́n náà wí bẹ́ẹ̀. Wọ́n náà wí bẹ́ẹ̀. Ẹ̀rí àbá bá ń sunkún. Bẹ́ẹ̀ la máa ń ké. Obìnrin wa wo pé kí ló ṣe àbá yìí. Wọ́n tó ti sanwó tó ti lábàràdà láti fi jẹ̀rí. Ọ̀ọ́dì lónìí tẹ́ ẹ kọ́ gbádùn owó rẹ̀. Àbá bá ń ké. Obìnrin ké kí ló dé àbá. Àbá ni mo rántí ọ̀gá mi. Ó ní ta lọ̀gá yín, ó ní ọlọ́run. Wọ́n mú tẹ̀kún ilé ìlú wàsílátà. Ó lè mi ti fi ń ṣe ọ̀títẹ́ ọ̀gá pẹ́pẹ́ yìí níbi orí ẹ̀. Gbogbo àwọn wòlíì ọlọ́run tẹ́ rí ni ìṣẹ́jú lọ́wọ́ máa bá wọn rìn. Ọwọ́ bí àbá ó ní gbọ́ ọ̀gá ọ̀sẹ̀ yìí sọ òṣè rí ni àbá ló wò ṣe rí. Ọwọ́ béèrè lọ́wọ́ àbá ó ní àbá ìlú rẹ̀ ti wá àbá wa sọ ìlú rẹ̀. Ó ní bọ́ọ̀lù ẹ̀ ti padà sílùú yín ó ní ìlú tó ń lọ ìlú báyìí ìlú òun tó kú bí oṣù mẹ́rin. Àmọ́ tó ń bá pàdé owó rẹ̀ padà mọ́. Àbá owó yín bára ju ti jẹ́ o ní kò ṣe tẹ́lẹ̀. Àbá alájáde mẹ́. Pẹ̀lú ìbànújẹ́. Àbá jáde mẹ́ pẹ̀lú òru. Àbá àwọn àlọ́ ọgbà àrùn. Ń gbọ́ ọgbà dèdí owó àrùn owó ọkọ̀ lu wọn.
ọwọ́ mọ́tò wọn padà sílé. وابتغوا إليه الوسيلة. Àmàlà gbàgbọ́ ọ̀sẹ̀ tán tí ó yí obìnrin wọn padà. Ọjọ́kójọ́ kan ó ní Ọlọ́run. Ìjọ tó pé ọdún mẹ́rin ó ní Ọlọ́run. Ọlọ́run ló mọ iye ọkùnrin tó ti gbára wọn tí wọ́n wọlé tí wọ́n ń jáde. Ẹnìkan wá wáyà yẹn. Ọwọ́ àríwò. Ọwọ́ arántí ìwọ Ọlọ́run. Ọwọ́ sunkún. Òun á bí kéṣù òṣèré. Ọwọ́ lòun òṣèré. Ọlọ́run àtijọ́ tó ti wá ṣe bòrò owó ti bá yọrù Ọlọ́run. وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. Ọ̀rọ̀ dúró ilé ìtọ́wọ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Ọwọ́ gbogbo olúùlù. Kọ̀ọ̀rọ̀ àpá àtúndì lọ bá bẹ̀. Tọ́lọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀rọ̀ ọba náà ti sálámà sí rí. Tàbí sọ fún ọ, mọ̀rin tó rìn torí ọ̀la. Ọba ṣọ́ọ̀tì lẹ́tíìfù tó kó wa jọ. Ìrìn eré yìí torí ọ̀la ni. Torí bọ́ bá rí báyìí, yóò máa júwe àwọn tí wọ́n bí pẹ̀lú mítírì yìí. Yóò máa júwe àwọn tí wọ́n tọ́ pẹ̀lú mítírì yìí. Àánú Ọlọ́run lórí gbà torí kọ́rẹ́ ni eré bí. وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. Lẹ́lúbìnrin yìí ló bá ta gbogbo ṣọ́ọ̀bù tí ní ìsìlẹ̀ aṣẹ́wó. Ọta ṣọ́ọ̀bù, ọta gbogbo dúkìá ti bẹ́ẹ̀ ọ̀dìwòjọ olówó wa àfà yìí lọ. Gbogbo òdèlú àwọn àfà. Ó gbé mọ́tò tó bá gbà mú. Nígbà gìrì, àdírẹ́sì bí àfà sọ fún òdèlé náà. Nígbà òdèlé yìí, ọ bẹ̀rẹ̀ gbé àfà àti ìjẹba yìí kọ́. Àbá là ń bẹ̀rẹ̀ wá pẹ̀lú adúrú mọ́tò tó dà yìí. Olùsílẹ̀ ni ẹ wá wò yìí kò ní kẹ̀kẹ́. Àdánwò táwọn afá ní o. Ó tún gbà á rọ̀. Àdánwò tá a nínú. Wọ́n bá dáa fún ọjọ́ èdè ẹ̀ nínú ilé yìí. Wọ́n rí pọ̀ ra sọ párọ̀. Àwọn tí wọ́n pọ̀ mọ̀nàgbà tó ń rí ṣe ìjọ́ tẹ́nìkan bá ti wá ọ wá àfọkànsí wọn ni pẹ́ni tí ń mú ọrùn. Wọ́n wà wá bí ó ti lè jọ rẹ̀. Tí ò ti gbòó lọ́wọ́ yìí. Tí ẹ̀sẹ̀ ti kó sọ́wọ́. Bí ó ti máa rí nù, abẹ́gbọ́n wà nígbà fúrókù. Wọ́n bí í níbi kan, ẹ máa kàn yín bí ẹ̀mí lọ́ta bẹ́ẹ̀. Ọwọ́ ṣẹ́pì lẹ́tíìfù. Bẹ́ẹ̀ ti ṣe yìí nísìnyí àwọn èèyàn máa challenge yìí kéréké wo ló nílé sí ti ṣe mòlúdì. Sáyé wo ló nílé sí ti ṣe mòlúdì. Mòlúdì àìgbẹ́ ẹ̀ ló fi wọ́n pẹ́ ni wọ́n bá nílé kéwù nìkan ló lè ṣe é nígbà tó gbẹ. Wọ́n da ọmọ àgọ́ náà fi ọ́ lè gbà kan. Lórí ronú pé wọ́n bá tó wọ́n bá sí ọ́nà ìrẹ́lẹ́rí rẹ̀ yẹn ni wọ́n lè dájọ́ mòlúdì. وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. Bàtàrú náà bọ́lẹ̀. Ọbẹ̀rẹ̀ kí ẹ dákun. Wọ́n gbọ́ sẹ́ àníkò àfa àwọn náà ni. Táwọn yìí wá, wọ́n láwọn béèrè àbá làbẹ́. Yóò kọ́ ọmọ onítọ́lẹ̀ kù lẹ́yìn yóò lọ yàgbé àdúgbò lọ́wọ́ lọ. Kò sí kankan, òun náà mọ̀ wá wá. Mọ̀ wọ́n fi àbá làbẹ̀ ní kórì. وابتغوا إليه الوسيلة. Bákan náà, àbá dára rẹ̀ padà sí fọ́tò ọjọ́ tó rí obìnrin náà. وجاهدوا في سبيله. Wàhálà bàbá bá ké wọ́n kù sí à ló bá dákú máa ta àlẹ́ yìí ibẹ̀ ló kú sí. لعلكم تفلحون. Adá kú síbẹ̀ lẹ́kẹ̀rẹ́. Obìnrin yìí wá dàbí bí ìkẹsẹ̀. Ẹni tó ní ọkọ̀ òun lẹ́sìn náà ló kú yìí. Ìyá mọ̀ wọn bàjẹ́ báyìí. Obìnrin yìí wá ń ké. Ọ̀kan nínú àwọn tí wọ́n gbọ́ ọ̀hún yẹn wá jáde sí onímọ̀kì mẹ́. Ó ní ẹ̀dá kan ẹ̀jẹ̀ ń bí yìí. Ìjáfà ìyá àdáka òjò lọ́mọ ìyá. Ẹ̀wọ́n lọ́mọ ìyá. Ọmọ ìyá rẹ̀ yìí náà wà ní jẹ́. Kọ́lá ó tún dá fún ọ̀dá rẹ̀ ìjà àbúrò lọ.
ayé tiẹ̀ náà lójútùú bí ọba dọ́dẹ̀ ẹgbẹ́ tá a pè lólóṣì yìí òun náà jẹun àmọ́tẹ́sùn bá ń bẹ wòlíì ọlọ́run ó ní ẹ bá ń pè é ọba ń pè àbúrò dé ha kí ló ṣe bọ̀dá mi ó ní ẹbí bọ̀dá yín lẹ̀ ẹ̀yin ni mo wá rí wọn láàyè àti fẹ́ bọ̀dá yín àmọ́tẹ́sùn àwọn ọlọ́run ọ̀jẹ́ sẹ́ẹ̀dí níyàwó oníkòsó tó wọ ẹgbẹ́ àwọn olú yìí ọlọ́run tẹ towótowó. wà á bùtẹ̀ kú ilé ìlú wasilata. wàtákùnlá yá ayyuhal ladhina amanu. Ẹnífẹ̀ẹ́ èmi ọlọ́run, abáṣẹ́ ìjánu ìfi ọlọ́run ni wọ́n ní. Taqullah. Gbogbo àwọn wòlíì ọlọ́run tí wọ́n bí bàbá wa Sheikh Latif, bàbá wa Sheikh Rahman, ìfi ọlọ́run ni wọ́n ní. Taqullah. Wọ́n ní fi ọlọ́run títí. Ọ́ọ̀bù wọn ni tí wọ́n máa wù, tí wọ́n máa dùn. Ilé ìsì ni. Náà bá dúró eléyìí nínú lẹ́kẹ̀ẹ́ yọ̀mọ̀ dúpẹ́ bí àwọn ọmọdé. Wọ́n jáde lára bàbá tó bí ọ. Bẹ́ẹ̀ bá ní bàbá rẹ̀ òbí mẹ́gidi kó múrù rẹ̀ kẹjáde nù ra wọn. Àbáwá Sheikh Latif Bilala ọba ní báyìí àwọn kàndé ní ẹbí mẹ́fún. Taqullah. Taqullah. Àwọn ni wọ́n fẹ́ràn ọlọ́run. Taqullah. Wabtagu ilayhil wasilata. Wọ́n wá fi tọrọ ọ̀rẹ́ lọ́dọ̀ ọlọ́run kí bá a ti fẹ́ ní bá a ti fẹ́ sílẹ̀ yóò rí mi. Wajahidu fi sabilillah. Ìlú fi sẹ́bìlì yìí wọ́n fi sàárà béèrè rẹ̀ ní èyí. Ìlú fi sẹ́bìlì yìí wọ́n fi wà béèrè ẹ̀ ní. Ìlú fi sẹ́bìlì yìí wọ́n fi ìdímọ̀ béèrè rẹ̀ ní. Ìlú fi sẹ́bìlì yìí wọ́n fọwọ́ nínú béèrè rẹ̀ ní. Ọ̀wọ̀ wọ́n títí. La'allakum tuflihun. Àwọn afún wọn lérè èrè ní o. Ògbẹ́ ni ọba lè ṣe òun ò jèrè. Bàbá wa Alhaji wa Abdul Latif Bilala. Ọba tó ní ó dákun ṣàánú fún yín. Àmín. Ọba tó ní ẹ dákun ṣàánú fún yín. Ọlá bàbá wa agbárígidá